èyí ọmọ lára Fáṣọlá ìwọ ni mò ń pè ń. bá a bá péré àkànní ni a sì fi dà lálẹ́ gbáàrà. èyí ọmọ lára mọ̀ dákọ̀ ìjọkọ̀ 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 ìjọ. ó dé omi kóró títí o ọmọ èlú ọmọ Akin o ọmọ onígangan ọmọ Akínjẹ̀fọ̀n ọmọ Akínjẹ̀fọ̀n tó ń fìrù ẹ̀fọ̀n ṣe wọ́n lóore ńlẹ́ ọmọ olóṣè méjì tó bí takọ ọmọ agbórí òkè ṣẹwà náà ń porí kìlí àwọn bàbá rẹ ni aráalé Ẹdó níyó aráalé Ẹdó ọmọ apànájà rẹ náà ń porí kìlí àwọn bàbá rẹ ni ńlẹ́ ọmọ ẹlẹ́ǹkùlé Adéwúrẹ́ o ọmọ ẹlẹ́ǹkùlé Adé fọwọ́ lù pín ṣẹ̀ṣẹ̀ ọmọ bẹ́rù kan bá kú wàrà mí ni ọmọ òrìṣà òkè jẹ́ kí n dàbí onílé yìí tó bá là bí onílé yìí ṣe wà mọ̀ wá wù bí onílé ọmọ apẹ́kùnbọ̀rẹ̀ náà ń porí kìlí àwọn bàbá ẹ̀yìn ni ọmọ abìyá mìṣìmìṣì bí èwe ríro ọmọ ọ̀tún abo òsì abo a kì í múlé tètè àlejò náà ń porí kìlí àwọn bàbá rẹ ni ọmọ amúgbárọjà Fetíkọ́láwálé ọmọ ẹni iṣẹ́ ń ṣe lóru ọmọ abóbìnrin sùn tọ̀sán tòru bí àgùntàn ọmọ olóbì kan wọ́wọ́ ń tiri wọ́n níyó ọmọ olóbì kan wọ́wọ́ ń tiri ìwọ èyí tó fẹ́ tẹni àwọ̀ sínú ilé ẹni èyí tó fẹ́ tẹni àwọ̀ sẹ́yìn ìkúlẹ̀ ẹni